kí àwọn bàbá baálẹ̀ Ọlọ́run ó dúró tì yín. Àmín. Ọlọ́run ní fi yín lẹ̀ o. Àmín. Ṣé baálẹ̀ gidi ń tẹ́ àbí baálẹ̀ tí máa ta lé ńlẹ̀? Ẹ dákun ẹ má ta lé ńlẹ̀ o. Ọlọ́run ní ṣe ní baálẹ̀ tí wọ́n ràn lẹ́wọ̀n o. Honorable Saheed Bankole àwọn dà. Allah Akbar. Allah Akbar. Wọ́n lọ́wọ́ green biro náà ló láyà yín o. Wọ́n lẹ́yìn ilẹ̀ fẹ́ fún ní green biro. Allah Akbar. Abẹ́ ẹ̀rọ lọ́hùn. Inú yín tó wá dùn sí ẹ̀sì jókòó ti ẹni tí yọ gbẹ̀yìn yín. Torí kẹ́yìn náà lè bá lẹ́yìn rẹ ni. Ọlọ́run ní fi yín lẹ̀. Àmín. Mo kí ìlú Èkó, akí gómìnà wa ní Lagos State. Sanwó-Olú, Ọlọ́run bá padà lẹ́yìn rẹ̀. Àmín. Ẹ sàmí fún ni. Àwọn ìjọba mọ̀sòrò bá fa wàhálà. Kò síbíra tí wọ́n lè fi yàn dá o. Bọ́kọ̀ ọkọ̀ wa ni wọ́n lọ family house yẹn wọ́n lọ fi gbẹ́ public toilet. Nǹkan sí ọ̀nù. Gómìnà wa nílùú Èkó, Ọlọ́run bá wa pẹ̀lú ẹ̀. Àmín. Ọlọ́run má fi ilẹ̀. Àmín. Tó bá parí ẹni tí ó bá jókòó láàyè rẹ̀, Ọlọ́run jẹ́ ó jẹ́ ẹni tí kádàrá rẹ̀ ọ̀rọ̀ mẹ́kù. Àmín. Ẹ̀yin ẹ má ronú pé lágbájá wọn fẹ́ fi ilẹ̀. Àníkọ́lọ́run ó ti jẹ́ ni ẹ bá fi ilẹ̀ kó rírì ọ̀rọ̀ mọ́. Kò sí ní tọ́ka pẹ̀lú ẹni tí ẹ fẹ́ fi ilẹ̀. Bàbá Kábíyèsí Ajíran, Ọlọ́run ní padà lẹ́yìn yín o. Àmín. Alárùkà Nabi Muhammad. Bá a ṣe kí gómìnà, a kí àwọn tí wọ́n jọjọ́ ń ṣèjọba, a sì kí ìmáàmù àgbà fún ìlú Èkó, Sheikh Wanala, Ọlọ́run ní fi wọ́n lẹ̀. Àmín. Àwọ̀lúmọ̀tẹ́ ìwọ̀n rẹ̀ lọ́mọ fàtúlẹ̀bù yóò tàmínú àbúwá àbíà. Èkó kọjá kéèyàn sọ pé mò ń lọ ṣe wáàsí mbẹ̀, ọ̀fẹ́ lọ tọ́ kéwù ni. Ìlú Èkó mamba olè ilimi ni tí ó ṣe yọ dànù. Markas Talimul Arabi lọ yọ ni àbí Darul Dawa wal Irshad. Èwo lọ fẹ́ yọ dànù ń bẹ̀ àbí Darul Falah àbí àwọn Bu'uthul Markaziyyin. Ẹ̀yin ìyá ẹ sọ pé Allahu Akbar. Mo ní ọ̀rẹ́ ọmọ nìyẹn ọ̀tá ọkọ. Abiyamọ ní kò sí obìnrin náà tó lè fẹ́ràn ọkọ rẹ̀ tó ọmọ rẹ̀ àbí ń bẹ́nu yín ni. Mọ́dún tẹ́ ẹ máa fọkọ́lẹ̀ tẹ́ kó lọ lé ọmọ. Bẹ́ẹ̀ bá sì sọ́ra bẹ́ẹ̀ lọ rí ẹ̀ ní bọ̀ọ̀rẹ́. Sharul amanati wasiyanati wa tuqa walifawzu fihi liman arada qabula. Bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ajíran, bàbá wa Ṣítù ẹ ní parẹ́ o. Àmín. Ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ẹ̀yin obìnrin sẹ́yà ni mo bí léèrè béèrè kí ni pírọ́blẹ̀mù yín ṣé kí n bí bẹ́ẹ̀ ṣe dáa tó tẹ wúlò tó ọjọ́ alẹ́ yín ọ̀dà wèrè lọ́pọ̀ nù yín. والفوز فيه لمن أراد قبولا. Ẹ fili ọkọ lẹ̀ ẹ lọ lé ọmọ. Honorable orin ìyá kan bẹ tẹ́ ẹ máa kọ tí ọ̀dà ilé tọ́mọ bá kọ́ ní ilé tẹni ta ló sọ fún yín bẹ́ẹ̀? Ilé wèrè nù. Ilé tọ́mọ bá kọ́ ní ilé tẹni ilé tọ́mọ bá kọ́ ní ilé tẹni. Ilé tọkọ bá kọ kò sí wàyà mọ́. Are you stupid? Sórí yín pé sá. Ilé tọmọ yín bá kọ́ ilé ìyàwó rẹ̀ ni. Ilé tọkọ yín bá kọ́ nílé yín. Ẹ jẹ́ n correct yín bẹ̀rù. Náà lọ́kadà fi máa gbá yín. Kí ló ń wá lọ lé ọmọ rẹ lẹ́yìn àsùnbà? Sharul amanati wasiyanati wa tuqa. Ṣé ọ̀sán tí ó yóò bọ́ Ànábì máa ní? والفوز فيه لمن أراد قبولا. Ẹ jọ̀ọ́
ẹ̀yin obìnrin bíbẹ̀ náà nígbà tí bẹ̀rẹ̀ wá sí lónìí torí gbogbo wá sí mi ò lè pẹ́ ń lu ìmí ìfẹ́ lòjù ọgbọ̀n ṣẹ́jú lọ. àmọ́ mo fẹ́ kọ́kọ́ bí léèrè béèrè kan ọkọ lẹ́kọ́ mọ̀ ní àbọ̀mọ́. ẹ sọ̀rọ̀ òkè ni kí ló wá dé tẹ́ sọ adẹni àìjírí ìkàlọ́pọ̀ nù yín bẹ́yìn àtọkọ yín bá jọ bímọ tọmọ yẹn wá wà ní Canada àbọ̀ wà l'Amẹ́ríkà àbí ń bẹ ní UK wọ́n wá lẹ́nìkan nù ya àti bàbá ní ọwọ́ ta ló yẹ kó lọ. chairman sẹ́ẹ̀rá yé yín lóde kódà ẹnìkan tó ń nawọ́ lẹ́yìn chairman pé àníyá ni ẹ̀yin lẹ fẹ́ lọ ok bẹ́ẹ̀ ni travelling mi tó wà ẹ jẹ́ ń bí léèrè ṣé kí n bí léèrè ẹ yóò bá nàbì tẹ́yìn àtọkọ yín bá jọ wà nínú ilé tásàrà ìlú bá dé tó ló ń fẹ́ pa ẹnìkan ta ló yẹ kó pa àlọ́ Ọlọ́run ni ó mú in. sọ̀rọ̀ lè amánátì wàsíyánátì wà tukọ̀. ẹ ráwọn kà ẹ wà wọn kà. wàlẹ̀ fáwọn sòfin ìhàn. wọ́n fẹ́ bímọ ni wọ́n fẹ́ kẹ́ jèrè ọmọ. limani. ẹ̀yin fẹ́ lọ ọdún èbó àwọ̀ lọ́rùn ẹnì kẹ́kẹ́ oníjọ́ kó ń bí àwà yìí. abiyamọ gbẹlade yìí kódà bọ́mọ rẹ gbẹ̀yìn mú ọ lọ ẹ́mbásì wọn ò ní fún ọ́fíìsà. limani arada kabula. ń bọ́ ọmọ mi kan ló ń fẹ́ travel out àwa pèdè àdúrà àwọn àǹsàdúrà lójú agbo mo ti sọ mo ní ìyá rẹ̀ àtẹ̀mí gbàgbé pé ẹnìkan kan lọ ọbẹ̀ nú àwa méjèèjì táwa méjèèjì ọba jọ lọ lókùn ṣùgbọ́n pé ẹnìkan wà ẹnìkan ọ̀dà lọ kò sẹ́ńtì ọ̀dà lọ àfẹ́ntì ọba ní darí dé lókù. ẹ̀yin sì rèé ẹni ẹ bá rí tó níyàwó méjì nù wá gidi lè fẹ́ ẹ jẹ́ afẹ́ mi ṣé ká máa dákà jẹ ni. àwẹ̀ ló dé ìbéyàn bá lóbin lé nìsín ọ̀sẹ̀ sí yóò fomi gba àwẹ̀ dánwò ẹ wàá sọ àdàfẹ́ ń bọ́ọ̀lì ká máa wá jẹ bọ́ọ̀lì káàkiri. ajẹ́tùlẹ̀ wá sí. ayakumullah. ìwọ la wá bá sọjọ́ bí ọjọ́ bí womb escape ọjọ́ tí yẹ ẹlòmíì bí tiẹ̀ tó kú bí wọ́n ṣe lóyún àwọn míì ni wọ́n lóyún tiẹ̀ náà ẹlòmíì bí tiẹ̀ wèrè lọ́yà ta ló sọ fún wọn pé wọ́n ń sọjọ́ bí orí ẹ̀ lọ́ dàrú èèyàn ṣe ní rántí ijọ́ yìí èèyàn ya wèrè tí ń gbó bí ajá àwọn obìnrin ẹbí lè iná ọlọ́run fi láàgbọ́dọ̀ náyìn gbogbo ọwọ́ tí wọ́n bá fi na obìnrin wọn ìfi kawó gbogbo ọkùnrin tí oncolos ti ba yí ẹ jẹ́ émukúmu olùsí aládẹ ẹnu làrú olùkóso ó sì mumukumu débi pé bí wọ́n bá gbé pọ́ọ̀tù lé ọ lẹ́nu omi ó sì hó ọwọ́ á mumukumu débi pé ńgbà wọn wá nà nígi gbà náà sẹ́ǹsì rẹ tó padà àwọn obìnrin òbí léèrè tí wọ́n bá dé labour room ẹlòmíì labour room ló bí tiẹ̀ sí ẹlòmíì tíátà ló bí tiẹ̀ sí ẹlòmíì bí tiẹ̀ ojú ọ̀nà ẹlòmíì bí tiẹ̀ nulẹ̀ ẹlòmíì bí tiẹ̀ pẹ̀lú ìrọ̀rùn ẹlòmíì bí tiẹ̀ pẹ̀lú ìnira àwa bí pẹ̀lú ìrọ̀rùn àbí pẹ̀lú ìnira kò tí ì sọ ntọ́mọ ọ̀yà ajá tó lè wá sí abọ́ dúpẹ́ ìyàwó ti máa rántí ijọ́ tá à ń ṣe lónìí wọn ó ti mọ bó ti rí la obìnrin mọ̀ ní obì ò lè gọ̀gọ̀gọ̀ títí kọ́ gbàgbé ọjọ́ ọ̀kúnlẹ̀ ajá tó lè wá sí bí wọ́n ṣe bí ẹlòmíì náà wọ́n kí wọn kú oríire tí wọn ọ̀kalẹ̀ ẹlòmíì ń bẹ lóko wájú báyìí ìdààmú náà ni ọmọ ya wọn tẹjọ lọ sùkúù tẹ́ ń pàdé wọn tó ṣe pé ìtìjú òde wọn ò lè kí ọmọ ìwọ fẹ́ kí wọn but ìtìjú òde wọn ò lè kí ọmọ pé àjọ ka form 5 ni ìgbésí ayé Coca-Cola ni wọ́n ń lò ìgbésí ayé ọlọ́mọlanke mà ń ṣàtàdọ̀nkà káyì. ajẹ́tẹ̀lẹ̀ wá sí bọ́lọ́mbà wa sọ̀rọ̀ rẹ bó ti ṣe lónìí ó di àpèdáhùn ó ń pe àwọn èèyàn wọ́n sì ń dán ọ lóhùn ìwọ náà kọ́ àkọ́kọ́ ojúṣe rẹ ò ní kó dúpẹ́ fọba tó dá ọ. Rabbi awsini an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya. wa ala walidayya. ajẹ́tẹ̀lẹ̀ wá sí àkọ́kọ́ ojúṣe rẹ ò ní kó dúpẹ́ fọlọ́hun wọn náà wá dẹ́ntì ń pèsè àwòtí lélẹ́rẹ́
ní Saudi tó ti wọ́ọ̀nù wa ti pẹ́pẹ́ tí ọba jẹun kánú kò lè pin lélẹ́rẹ́ jẹ́rìí ọlẹ́ni tí ọba jẹun kánú àṣẹ́bí náà jẹun kánú Saudi mọ jẹun kánú bó ti ẹsẹ̀ pọ́wọ́ lọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ ni àsomọ́ra wọn ni àsomọ́ ti mú rí bàrígà kó lè bá àtọ́ra wọn. Ajabdul Wasi ibi ẹlòmíì ò ti lè dá ajíwèrè pé wọ́n wá pé o pe professor in emeritus ẹni tí gbogbo ayé ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ọ̀sẹ́ lòmíì tí ọ̀sẹ́ ń tó ti bí tiẹ̀ tí ò sì lè sí lásìkò yìí tọ́ra wò ní yajúlẹ̀ kí nǹkan kó sí ọmọ yìí ọyẹ wa ọ́fíìtì wa. Ajabdul Wasi àkọ́kọ́ ojúṣe rẹ ni kó dúpẹ́ fọba tó dá ọ. La ilaha illallah. òun lọ sọ̀rọ̀ rẹ báyìí o ẹlòmíì ẹ̀yìn làgàrí ọwọ́ àti èkú o wọn ò ní sún wájú láéláé bí wọn bá ti ń gbé lọ wájú wọn máa dá padà ọlọ́run tí ó sọ̀rọ̀ rẹ ní back to square one ọba ti jí láàárọ̀ kó dúpẹ́ fọlọ́run pé ọlọ́run èmi náà. Awsini. ọmọ iye ibi tí fọ́tò rẹ ti dé lórí Facebook ni wọ́n wá ń pè á wọ́n lẹ́ ń bọ́n bí bá dé Wàsíù wọ́n lẹ́ ń bọ́n bí bá àtúndébì kan nísìn wọ́n ní Wàsíù ní lọ́ọ̀kan mo ní ta ní jẹ́ Wàsíù wọ́n lẹ́ ń ti ń sọjọ́ ọ̀bì ó kọ rẹ wá rìn káàkiri kò sẹ́ni tó ṣe tọ́jọ́ lọ́n lọ ó kọ ẹlòmíì ọ̀kọjá agboolé wọn kódà kò dé síríìtì wọn gbogbo ayé àwọn yẹn ti wá rí i pé àwọn ò gbọ́dọ̀ sọ́ọ̀tì lára rẹ èyí tí ẹ máa ń pè yàn mẹ́ẹ̀ẹ́dógún ní ìdún alága wọn kálukú yá hands up torí wọ́n ti mọ̀ pé ẹni ó gbé ọ kalẹ̀ kò sí bá forí gbárí àmẹ́ àbí kí ni ẹ pè agbúrò tiẹ̀ náà pẹ̀lú dáadáa tẹ̀ǹdán o bẹ́ẹ̀ bá ṣe dáadáa à ń gbọ́ aláìdáa náà à ń gbọ́ tiẹ̀ níjọ́ àbá yọlé lọ́kùn ní respect tiẹ̀. Ajabdul Wasi àkọ́kọ́ ojúṣe rẹ̀ Awsini. Rabbi awsini anni ashkura ni'mataka allati an'amta alayya. èyí tọ́lọ́ ń ṣe fún ẹ tí wọ́n náà relevant. ó rí báyìí nílùú tata wa. ó ti pọ̀ ńgbà yẹn kò tó báyìí. ọ̀pọ̀ ni kò tí ì pọ̀ tó báyìí. ńgbà bá sì tún yẹ padà ó ti pọ̀ jù báyìí lọ. Àmín. Awsini. ọmọ ṣe nǹkan mẹ́ta àkọ́kọ́ ń bẹ̀ ní kó ọmọ dúpẹ́. Anni ashkura ni'mataka allati an'amta alayya. èyí tọ́lọ́ ń ṣe ipò o má jẹ́ ń tọ́ ọ̀gbọ́dọ̀ má lọ́ta kò ní dá fáwọn ọ̀tá tí wọ́n bá bọ́ sọ̀tá sílẹ̀ náà wàá pọ̀ ni ọkàn gbogbo ẹni tó jókòó ń bí ló ti balẹ̀ pé ìsinu tòní ọlọ́run ti kọ Wàsíù sílá tí sì ṣe sínú ẹ̀kọ́ gbóná àtọ̀ọ̀lẹ̀ àbí wọn a máa gbẹ́kọ̀ọ́ gbóná nu bébà tí wọ́n gbé lọ́hùn bébà nǹkan kúlò ogún ọdún kò lè kó ònú lé ẹlòmíì. Awsini. Awsini anni ashkura ni'mataka allati an'amta alayya. Ajabdul Wasi máa dúpẹ́ fọlọ́hún. tọ́ ọ bá sùn má tètè lo oògùn oorun kọ́ wá gbórí òkè kó wo àwọn tẹ́ ẹ jọjọ ṣe kéékèèké kọ́ wá máa wo àwọn tó ti kú dànù nù wọn tí wọ́n sì wà lórílẹ̀ èpẹ̀ kọ́ wá máa wo àwọn tí wọ́n ń bẹ́nu ayé tí wọ́n ń lo ìgbésí ayé Coca-Cola àwọn táyé wọn ò bá mu bí wọ́n ti ń fà lókè ní jálù hàn lórí. Awsini. tọ́ bá ti wá parí ọpẹ́ tọ́lọ́run tó dúpẹ́ fọlọ́run tán. Wa ala walidayya. ó kù ìyá àti bàbá ayé ẹlòmíín fẹ́ da àwọn òbí rẹ̀ ní abayé ẹ̀jẹ̀ pàápàá jùlọ ìyá ẹ̀yin obìn ẹ̀yin lẹ̀ sọ máa do lórí ibú ẹ̀yin lẹ̀ sọ máa do lórí ire kọ́mọ yín ó lè bá a sórí ire ẹ tẹríba fọ́kọ yín ìtẹríba tẹ́ ẹ̀ ní mọ́ ní ọjọ́ mọ́ sórí ire gbogbo obìn tí ọba ti mọ fálù ọkọ rẹ̀ ọmọ rẹ̀ ò lè sórí ire ẹ padà lé ẹ ti jókòó kékojú ẹ lọ lé ẹ lọ béèrè báwọn ìyá yín ṣe ṣe tẹ́ ẹ fi dé èèyàn. Kò sí obìnrin John tọ́mọ rẹ̀ ó soríire tí ó rí àléébù ọkọ rẹ̀ kí ló dé tẹ̀ ń wá àléébù ọkọ yín kí ló dé wàá torí pọ́kọ̀ àtọkọ rẹ̀ jà ọ̀dẹ̀ borí TikTok ó sì borí TikTok wọ́n á ní ó rí pé ó fún un lápá tẹ́ńsán wọ́n bá ní stroke ìwọ lọ́mọ gbé kí i. Ajabdul Wasi. Wa ala walidayya. bí máa ń bẹnu kádàrá rẹ ìyá àti bàbá rẹ ló implement yẹ.
wọn ò ra orí ìburú lẹ̀ fún ọ. Gbogbo ètò ojú ọmọ mi rí lónìí àti nínú àwọn ànábì Ọlọ́run tọ́lọ́ ń gbé lo ẹ̀wọ̀n tó ṣe pé bàbá rẹ̀ lọ́ra ẹ̀wọ̀n lẹ̀ fún. Bọ́ ọba dijọ́ mi àmọ́ sọyún. wàhálà wàlídàáyà. Bọ́ ọba ti jí láàárọ̀ bíbi tí wà àtìyá rẹ̀ máa ń gbé bá jìnnà àti bàbá rẹ̀ máa dọ̀bálẹ̀ fún in their absentia máa dọ̀bálẹ̀ fún pé màmá mi ìdọ̀bálẹ̀ yín rí ẹ ṣe bàbá mi ìdọ̀bálẹ̀ yín rí ẹ ṣe ẹ̀yin lẹ sáyé mi dà báyìí. Kí lọ́kàn pẹ̀lú pọ́mọ rẹ̀ mọ̀ ògoro tó ọba bẹ́lọ̀ tí ọba gbà lẹ́nu rẹ̀ ọmọ mọ́nẹ́jì ẹ̀ ní oníjọ́ jáde tó bá ti yó bá rí kó ti yó oníjọ́ jáde ni. Ó tilẹ̀kùn mọ́ni gbàrà rẹ̀ bá sì sílẹ̀ ṣe ti farabalẹ̀ dáadáa ẹ̀ mọ́ kọ yẹ ẹnu ìyàwó kọ sọ pé olóògógóró lọ kó òun. Ọ̀wọ́n wíwì kú wì lẹ́nu àwọn akpẹ́ Ọlọ́run sásàánú mi egun eléegun mo gbé ntọ́ ọba gbé náà lọ́wọ́ mọ̀ ọ́n ọba ṣe egun náà ni ọmọ fún mu ni ọba ṣe fún mu máa fún mu ọba ṣe jíjẹ máa jẹ́ bọ́ ọba lè fọ ọkọ yọ mòdòmódò nù rẹ̀ déédéé náà ni. Àtẹ̀tẹ̀lẹ̀ wá sí. wàhálà wàlídàáyà. Má gbàgbé àwọn òbí rẹ bàbá ìyá oore ìpọ̀ o ẹni àwọn òbí rẹ ọ̀làjọ ń wájú Ọlọ́run yìí ríru eléyìí gbà inú àjọ táwọn bàbá rẹ àti ìyá rẹ dá ló ti kó o ti bẹ̀rẹ̀ sí ná kádàrá rẹ kádàrá wọn ló ń lò. wàhálà wàlídàáyà. Ẹlẹ́kẹta. wà á ní amẹ́lẹ́sọ̀lẹ̀ àǹtàrúdọ́. Nínú ẹni tó dúpẹ́ máa dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó rẹ pàápàá jùlọ your first wife. Torí ìyàwó àkọ́kọ́ ní sáyé èèyàn dáadáa bọ́ bá ti dá ásìdì sí ọlá ẹlòmíì ò ní fi ọmọ wọn ó sì sọ náà wọn parí ẹ̀ ó lè ṣe tán rẹ̀ náà wọn ó ti bu ẹran tí wọ́n yẹ ṣe plastic surgery fún ọ yóò mú mara náà ni nígbà tí ọ̀dá ásìdì lé ọ lórí kò fokun ṣòkòtò sọ ọmọ fáànù. Ọkùnrin mi máa ń jẹ ìyá àmọ́ kẹ́ńjọ ń rẹ́rìn ń tàmọ̀ ni fáànù lẹ́lòmíì máa ń rù tí lè mọ̀ tíyàwó rẹ̀ ó gbé fáànù lé lórí pé ó yá gbé ọ̀sìn rù ìwọ ń lọ náwó fún Saoty mò ń sì ń wù ọ́ mò ń sì ná owó fún Saoty ó yá kúnlẹ̀ ń bẹ̀ kó o gbé tẹlifíṣàn a ní plasma ìwúwo black and white ni ó pé ẹlòmíì àrù ọlọ ata bọ́kùnrin ọ̀bá mọ̀ ní action orí rẹ̀ mọ̀ ti dàrú látọ̀run obìnrin mà ní láwọn tí wọ́n máa fi lọ́kùlọ́ lọ́yàn. Máa dúpẹ́ fáwọn ìyàwó rẹ̀ ẹ̀yin obìnrin náà ẹ̀ dìsáàfù ọpẹ́ wàláhì táyé wa bá da ẹ̀yin lẹ́ mbẹ́mbẹ́ ntí mo fẹ́ràn yín sínú tóbi bá fẹ́ràn ọkùnrin débi tó ní àpẹẹrẹ ẹ̀ máa torí wa jáde tani mọ̀ tẹ́ máa torí wa jáde. Ó tó bí ọdún 5 nísìnyí tó fẹ́ rẹ ọ̀tá mi mọ́kàn àfa akẹ́kẹ́ wa pè mí láti kó ara wa ní bóun ní sára ti balẹ̀ mú ní bóun ní bóun wọ́n ti mọ̀ para mi ọ̀yọ́ ní ìyàwó yín dọ̀dọ̀ wà a sì sọ fún un pé ó fọkàn balẹ̀ àwọn obìnrin nu ọkọ rẹ̀ sì kí ọ rẹ̀ tilẹ̀kùn mọ́ onímọ̀ bá ti kú nísìnyí sopó ó sì ra Corolla ìbáyé rí o sì ní dá àwọn ọmọ rí o ní yanjú bọ́ bá fowó pó ra Corolla àwọn ọmọ rí o sì ní yanjú Corolla tẹ́ ẹ máa jẹ náà nu ẹnu ọ̀nà yín ẹnu wájú lé yín ibẹ̀ náà làwọn ń bọ̀ làwọn ti